Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o, kì í máa ṣe kékeré. Wọ́n ròyìn pé láti ijọ́ mẹ́ta ìbí mélòó náà ni Mariam ti kúrò láàfin tó lóun ò ṣe mọ́, òun ò fẹ́ kábíyèsí mọ́, òun ò lè wá para òun ní ààfin, òun ò fẹ́ kí àwọn olórí yẹn wá pa òun. Láti ijọ́ tó ń sọ pé Tóbi lọ́ba ó la túùsù mọ́ lórí. Àti ìgbà yẹn tó bá dé lọ hospital tán fi ránṣẹ́ lọ sí hospital. Ló bá sọ pé nígbà tó dé ló bá ní kábíyèsí ò béèrè òun. Ká pé Tóbi ti pa òun sí pé bí kábíyèsí ìbá ṣe dákẹ́ náà nìyẹn. Pé nítorí ẹ̀ òun ò ṣe mọ́ o. Tán fi ló bẹ̀rẹ̀ kó ẹrù ẹ̀ fẹ́ bá gbàgbé. Wọ́n ní ṣàìdédé ló bá di èní yìí o. Bó ṣe wá rí Mariam tó tún kó ẹrù padà sí ààfin tó ń bọ̀ ó dé ààfin báyìí. Pé wọ́n láwọn security wọ́n wá wòórùn pé kán ṣílẹ̀kùn fún wọn níbi tó ti sọ pé kán ṣílẹ̀kùn fún òun pé òun fẹ́ wọ ààfin. Wọ́n bá ní ìyá kábíyèsí late mother wọ́n ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní fún lẹ́gba nìyẹn. Wọ́n náà nà gan-an pé wọ́n fún lẹ́gba. Wọ́n sọ pé òun dáràn òun ṣe gbogbo everybody gbọ́. Wọ́n wá wádìí wọ́n ní ìyá kábíyèsí. Wọ́n ló rí plain wọ́n ní ìyá kábíyèsí fún òun lẹ́gba. Ó nà òun blue black pé kíákíá bó ṣe wọ mọ́tò ẹ̀ tó turn back tó sá lọ. Pé wọ́n jẹ́ kó wọ gate o. Pé ìyá yẹn ò jẹ́ kó wọ gate pé ṣàìdédé ló kàn bẹ̀rẹ̀ sí ní rí bọ́ọ̀ṣọ̀ pé wọ́n nà òun. Ta ló ṣe eléyìí? Ta ló nà òun? Ta ló ṣe gbá? Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n nìyẹn. Pé ìyá kábíyèsí lòun rí tó ń fọ́ òun lẹ́gba. Wọ́n ní ìyẹn ní kì í ṣe bí. Ẹ̀rí pápẹ́rẹ́ ni. Pé kì í ṣe lọ́mọ òun. Kó yá tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀. Kí Mariam tètè bẹ́sẹ̀ sọ̀rọ̀ torí gbogbo àwọn oníṣẹ́ ibi. Wọ́n ní wọ́n jẹ́ kó wọlé pé ó tún drive padà pẹ̀lú bó ṣe kẹ́rù ẹ̀ wá. Pé ìyá kábíyèsí ò jẹ́ kó wọlé kó kẹ́rù wọlé. Wọ́n ní àti gate náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fún lẹ́gba. Wọ́n wọ́n rí pé ìyá kábíyèsí ló dán lẹ́gba gidi gan. Wọ́n ròyìn ìgbà náà pé ó nà gbogbo ara ẹ̀ sí pọ̀npọ̀n. Nǹkan tó yẹ kó ṣe náà ni. Wọ́n ní ohun tó jú wà lójú rí. Wọ́n fi pé wọ́n ṣe manipulate kábíyèsí lóríṣiríṣi ọ̀nà. Ṣé wọ́n fi pé bóyá bó ṣe máa lọ nìyẹn? Kò lè rí bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní ìyá kábíyèsí ti dúró digbí sí ẹnu gate pé òun ló máa ṣílẹ̀kùn fún àwọn èèyàn gidi tó jẹ́ pé onínúure wọ́n máa ṣílẹ̀kùn fún. Sórí àwọn oníṣẹ́ ibi. Wọ́n ní ìyá Naomi lọ dúró dè wọ́n ní gate. Ẹnikẹ́ni tó bá fẹ́ gbé ibi wá sínú ààfin pé bí ó ṣe máa jẹ gbà lọ́nà. Nígbà tí mo gbọ́ inú mi máa dùn mo ní that's right. Abiyamọ gidi lọ́dọ̀ ọkọ ẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Wọ́n ní ìyá kábíyèsí. Wọ́n ní pé Mariam ṣe lọ tèfètèfè. Ó ní láyéláyé òun ò wá sí ààfin mọ́, òun wá sí ààfin mọ́. Òun ló dà. Pé kí ni òun ló dà? Ẹni tó bá sọ pé ìyá òun ò ní sùn àbọ̀ ọmọ tó bá ní ìyá òun ò ní sùn, òun náà ní fojú kan ojú oorun. Yes na. Òun náà máa wá orin tì. Ṣèbó ní kí ìyá ẹ̀ máa sùn kò fẹ́ wicked. Ìwọ náà ní ló fojú kan oorun. So bọ́ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn. Wọ́n bá ní kíákíá ní ìyá kábíyèsí àti tètè náà dé. Pé kì í ṣe ààfin ọmọ òun ló fẹ́ kó sí. Kì í ṣe ààfin ọmọ ẹ̀ ló fẹ́ sọ pé ó ń bọ̀. Bẹ́ẹ̀ni, wọ́n ní àwọn alálẹ̀ gan wọ́n kọ̀. Gbogbo àwọn ọ̀rẹ́ wọn kọ̀, everybody kọ̀. Wọ́n ní kò tún lè wọ ààfin mọ́.
ó ti ẹ̀ dá ṣé mọ̀ pé privilege tí kábíyèsí ti fún gbogbo wọn ó ní ò jẹ́ kí wọ́n mójútó nǹkan tó yẹ kán ṣe láàfin. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí à ń sọ pé kábíyèsí ṣé kábíyèsí ló tutù ni àbí ó tún mọ̀ pọ̀ àwọn pípù yìí ló ń ṣiṣẹ́ lára kábíyèsí sọ pé kábíyèsí ò wá nǹkan ṣe sí ṣùgbọ́n nǹkan tó máa lé wọn o tá bá wò lọ wò bọ̀ kábíyèsí kì í ṣẹjọ́ kábíyèsí ó dàbí pé kábíyèsí ti lọ ru igi eléèrà òun ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àtajá àtẹrun tó máa pàṣẹ fún kábíyèsí ó ga o kọ́lọ́run kó ṣàánú fún wa. Wọ́n ní ìyá kábíyèsí kò tiẹ̀ fẹ́ rádaràda this time around ní tó ti ń rí sí Ashley àti Ebony ó ga jù wọ́n ròyìn bí Ògúnjayé ṣe ń lù wọ́n nílùkulù bẹ́ẹ̀ náà ni ìyá kábíyèsí náà ń nà wọ́n nàkúnà kí ni àfẹ́ ìgbà yẹn tí Ọbàtálá wá sáàfin tó lòun wá kìlọ̀ fún wọn ó dàbí pé ìkìlọ̀ náà kò tí ì dùn wọ́n lára dáadáa òun náà ṣe tún tọwọ́ bọ nǹkan tí ò ṣe ṣe lọ tọwọ́ bọ̀ tó bẹ̀rẹ̀ sí ni tún ń dà Naomi láàmú ẹ rí i pé ìyẹn lágbára Ọlọ́run wa tó ń jà fún Naomi kò tí kúrò níbì kan náà ó yìí ń jagun fún Naomi bẹ́ẹ̀ ni ṣe rí gbogbo rádaràda tí wọ́n ṣe ní ààfin dábà wò dáadáa ó kàn yẹ pé wọ́n ní òkú tó ti kú kò lè gbapá tó lè gbẹ́sẹ̀ spirit yẹn ló kàn máa ń jà lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí spirit bá ti wí pé ewu ńlá mà lélẹ́yìí máa ní dákẹ́ tí spirit yẹn máa dé wá tó máa bẹ̀rẹ̀ sí ní jó wọn lẹ́gbàá ẹgbà ẹ̀mí mímọ́ gan iṣẹ́ ńlá ni Ọlọ́run kó ṣàánú fún wa kí ẹgbà ẹ̀mí mímọ́ kó má bà wá o òun ló ń fún àwọn spirit bad spirit náà lè jáde náà lè wọn tó ń nà wọn kúrò láàfin ṣé tí Mariam bá lè fi lè ṣàríkọ́gbọ́n irọ́ ni wọ́n ní fi ṣàríkọ́gbọ́n ó tẹ̀ jẹ́ pé wọ́n lù ló ṣe orí kòkó tó tún wọ́ sí ààfin títí ilẹ̀ máa fi mọ́ bọ́ ṣe máa fún lẹ́gbàá náà ni títí ayérayé ẹ̀ wọ́n ṣe máa fún lẹ́gbàá náà ni ṣùgbọ́n ó rọra padà ló sọ̀rẹ́dà ló ń fẹnu sọ pé kò sí ṣíṣe kò sáìṣe pé òun lòun máa jẹ́ kínní ní ààfin yìí òun lòun máa jẹ́ olórí wọn láàfin yìí wọ́n ń pè lólórí at the end of the day tínú ẹ̀ dùn at the end of the day kò sí ẹni pé òun ní olórí wọn torí ara ìtanú yẹn ni Tóbi tó fi fọ́ Ayọ̀ mọ́ lórí nígbà yẹn tó fi sọ ipò orí ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ìyà náà tó ń jẹ wọn ò máa ní àròjinlẹ̀ láti gbàgbé gbogbo ìwà ìkà tó ń hù tó yẹ kán ti gbàgbé kán ti lọ tọwọ́ ọmọ wọn báṣọ irọ́ o wọ́n ní ìkà yẹn gan-an làwọn máa jogún bá àwọn náà làwọn yàn láàyè tán yàn láàyò ó dà bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi nǹkan tá ọ̀túnjú aláìgbọràn máa rí òun lójú àwọn olórí túláàsì tó wà láàfin tójú wọn rí iṣẹ́ ẹ̀yin èèyàn wà o abọ́lọ́run adájú lórí wa ẹ bá wa share ẹ bá wa like kẹ́ ẹ lè bá fi tó kù sí comment section ẹ ṣé gan-an ni láyọ̀.